arákùnrin wọlé ní orúkọ Jésù ní agbára ìjẹ Jésù. Àmín Jésù. Gbogbo ogun ilé ayé ẹ kó parẹ́ látòní lọ. Àmín Jésù. Olórí ogun ilé ayé tó ń bá ẹ fínra kó di àfìsẹ́yìn látòní lọ. Ogun àmúbọ́ kó kúrò nílé ayé rẹ. Àmín Jésù. Ogun àfàtó kó parẹ́ nílé ayé rẹ látòní lọ. Àmín Jésù. Tí ó bá ti ń nawọ́ kó máa rí mú. Àmín. O ò ní bá ọ má mú bọ́ mọ́. Ajíyọ pọ́npọ́ afafẹ́fẹ́ ṣòro lórúkọ tá a pè ikú ò ní ọ pa. Ọdì amórèmú òbọ̀ lórúkọ tá a pè sa òkú àrùn òní ọ ṣe àrùn òní ọ ṣe ọdì amórèmú òbọ̀ lórúkọ tá a pè sa òkú ìwọ ti gba pọ́npọ́ lọ́wọ́ ọkú ó ti fi darí ikú bí ikú bá wá kọ̀ tó tún lóhun òní jẹyin pẹ́pẹ́yẹ wá sọ fún wọn pé ìwọ ti do kìyàkìyà ikú ò ní ọ pa. Àmín Jésù. Nítorí pé o ti dọ̀yẹ̀kú o ti bá a múlẹ̀ kó mọ̀ ṣe dà ọ́ lónìí inú bíbí ẹrú ló máa ń pẹrú ẹ̀dọ̀ fúnfún wọ̀fà á pa wọ̀fà adífá fún òfúà nígbà tí ń bẹ láàrin àwọn ọ̀tá ayé bí kú bá ń ṣẹgbẹ́ rẹ̀ ṣe ọ̀tọ̀lẹ̀yẹ̀kú ó yà ó sí. Gbogbo ẹ̀mí èṣù tó wà lágbègbè rẹ kí wọ́n parẹ́ nítorí pé ìwọ ti dọmọ awo lónìí ìwọ ti dọmọ awo lónìí ikú kì í pọmọ awo ikú kì í pọmọ awo ikú ò ní pọmọ awo ó ti dọ̀yẹ̀kú ó ti bá a múlẹ̀ kó mọ̀ ṣe dà ọ́ tó o bá ń lanu kó máa rí wí. Mo fẹ́ ọ mami níbo la wà yìí. Chọ́ọ̀chì la wà yìí. Church lélẹ̀. Shrine la wà. Friday báwo? Alàgbà ṣe tí ó tuntun bẹ̀rẹ̀ nìyẹn o. Ẹ jọ aṣọ iná wọ̀ yìí. Ó ti bẹ̀rẹ̀ ṣẹ́ ti. Alákùn. Ó ṣe ṣe nìyẹn. Ẹ jọ tó tọ́lọ́run ẹ má nọwọ́ àwọn sílẹ̀ ilé ìgbà. Ó fẹ́ lè